Nagbon popo nagbon rwana matera na magewe be nagbon tega reva o. Pardon. C'est bien. C'est bien. Ebe oge irame, ebe wa. Keke buto. C'est bien ba. Idu mien we. Oda we ma wanse ne. Do ti agba oge irame. Wa c'est bien ba. Ibuto. Ebo wa rira. Yeah. Keke eboto. Eboto c'est bien. Kakabo. Eure dovio. Dovio. Uresi. So kuma mekanse ti ifio nu o debu o ya je 20k ya fefefe yira ya fefefe o ya tinyare o ya tinyare egbe ni be arriva be denancia we vi benime keke bo wa buto ni ne o be tinyare ya ga de isi ayan ifi beni ebe ya no ẹnu wọ pápú mi adé lúwẹ ní ya fie bẹnu ẹ ó ṣe gbẹ náà yẹwẹ rẹ unu ọmọ ẹwọn ẹyin ẹgbọn ike ìta mọ náà ọkà ẹgbọ òkè ebe ọrẹ mẹ ẹdọ fíọ kẹkẹ ìgbótọ ńdàwé sẹnẹ náà gbà ọkẹ òtọ ọrẹ mẹ ìsẹnẹ náà tẹtí gbà ọkẹ èmi rẹ mẹ lọgùsẹ àmẹ ńdàwé nẹrẹ mẹ ya fìyà adé nọsẹ ìmọ ẹrọ ńdàwé nẹrẹ mẹ ya wọ adé wọn àfẹ tẹlẹ ti yọ wá ni. If it's what who are collecting money, and you also you are by bigger. If you have a sima, nothing what you know. You are one no way, while what down so far, and you remember what you I go be a baby. Said you will make one. Kakabo, every time I wear in one cent, a baby with whatever we are to beg with the bedroom. Yeah, a big elbow to a walk whatever, what to beg with the bedroom. Yeah, every time, what about you? Oh, we were but I'm mania. Igi la wife ye benwe. If you no work para me. Okagbe. Work para me. Akon oso we to bo we me. Oy ha ira me no do. O ma bi ko edi. O ma bi ko ere. Ma wo akon se ri ogwe egbe me umo ha no do. Be no jeni u ya debe owo to ni yakun. U ma na bi ore. Wa kian wu. Alasi no. U me na bi ore wa kian wu. Pa ni wana re. Me. Ipo e wana re. Okay. Iku o gbare ko he wo. Imwe gberi he apo e wana re. We be ade we have re na se ti be re. Yin ga pio se we have e o ma we do ba. We are e ma we do ba. O se no wa fe ki. Ise mu ja. E pa se re. Eni na wa to anya mu mi to mara. E pa se re. Eni na wa to anya wa to anya mu mi to pare risibo. We ti ta we risibo. Unerata epogwa nira mieme emi ya pe no wo ra me na kun yo bo no ogun yen gba ogun since 5 years era omo no fi ola jan e about alternate ke mo gba ogun yan emi ya pe mo we yan yan so pa egbe oweri me since 5 years omo wo ye kin dana meru we na ku so gba na since 5 years we me ma so marry and egbe collect go gba ni can you be happy We will see 7 days women let you be better at your age. See 7 days why you here? La refu. Ebogwani ya egbere umana biome gwenoji umana biome gwenoji we umana biome ya ke makpa ina myomu e me ya mwe uwe soto yes uwe soto e ke ya mwe fi abe mi we ya ke ba me pa ya ta me ten ati we asobojo na putene tuna futena to pa wa ba be tie na we ojino wo na loji wo ba na wa lu pa fi gbogbo e loji o tera we ye bu ke be da kon mi uwe wa ma e ani me no okini ki yen o ma kan we to pa bi e beke me o ma na bi e beke me
Sẹ́mi láyé wá rẹ̀. Èdè ọ̀dẹ̀. Láyé wá rẹ̀. Bẹ́ẹ̀. Ìjọba kíta mi lọ́wọ́ ẹ̀ bàbá náà láyé wá rẹ̀. Mama, tọ́ ni, wà tọ́ ni, ìwé ma sọ̀rọ̀ pàpàpàpàpàpà. Nàgbà sọ̀rọ̀ pàpà. Bàbá ẹ sẹ́dẹ̀ yọ. Ugbe yìí yẹn. Ẹyin ẹ ti ìdẹ́rẹ́ púpọ̀ pé nàgbà nùgbẹ́ fi èbó wà ọ̀gẹ̀ náà. Gbẹ̀bẹ̀ kìíní fẹ́ yìí, jájọ́ gẹ̀. O ma na fi bẹ́ẹ̀ kìíní mẹ́fẹ́ bẹ́ẹ̀ jájọ́ gẹ̀. Iye wo kí ẹ sẹ́ ti fi ọ̀nà ya fi ẹ̀bẹ̀ ẹnu fi ọ̀nà ẹ̀. Ẹ kí ẹ sọ ẹ náà ẹ má lẹ́kẹ̀ gbẹ̀ mẹ́rẹ̀ àmà yẹ yẹ. Ẹ náà wọ ẹgbẹ̀ kí ẹ wọ̀ ọ̀ka gbẹ̀. Ó wọ ẹ̀dọ́ fún ẹ̀dẹ̀ òhun ni. Ọ̀nà bí a yẹn nyàmú mẹ́. Ọ̀nì. Là bàbá ọgọ́rùn-ún hàn náà. Ọgọ́rùn-ún hàn. Iye ajá bí àbàgbé. Ọ̀nì. Iye amiye na amiye bi gbọ́. Yọ̀wẹ̀ èdè ọ̀dẹ̀. Sẹ́ni na amiye bi gbọ́ wíwẹ́. Ẹ bù wá. Ó ní yọ̀wẹ̀. Ìyẹn á bẹ̀rẹ̀ ẹ̀. Gbẹ̀gà ìsígòjọ, igò fi apẹ̀lú ẹ̀ èrò wa ni, wà ìsẹ́nu hùn ẹ̀ nì, wà ẹ̀ wọ ọba kú ẹ̀kọ́. Mọ̀ kú ẹ̀kọ́ wọn. Mẹ̀wẹ̀ yẹn nyamu na. Ebe ọgbọ tọwọ la mẹ̀wẹ̀ nyama na. ebe ọtọwọ la mi kẹ ebo Mẹ̀wẹ̀ nyama na. jọ ẹmẹ iyo mi lọkọ gbé iyo mi lọkọ gbé. Ebo wa ni viọ viọ tọ n'ọdọ viọ kàmá ẹgbẹ n'ọdọ viẹ bẹ́ẹ̀ ni rẹ bú wa rúdà iṣẹ́ rí ìwọ sẹbẹ di ọwẹ àwọn pátá mi ti gàgà yìí nọ. Òun ẹ̀ ọ́gì mú wẹ̀ náà. Tọ́sẹ̀ náà wọ́n yẹn láti mú mẹ́yìn. Arẹ́bùwà. Òun sẹ̀ ni ẹ̀ ọ́gì mú wẹ̀ náà. Òun ẹ̀ mú mi kàkà bó. Ọmọ níbi náà yà á yọ bọ́ gbẹ́gbẹ́ gbígbígbí dẹ́rẹ̀. Lè bá sẹ̀wọ́n yín ìkàwé òdòmú àmú. Ìmọ̀ òdòmú àmú dòmọ̀ mọ́ mu. Ìṣe ẹ̀gbẹ́ pẹ́ẹ́sẹ̀ ni ẹ̀mí pẹ́ẹ́sẹ̀ ni wẹ̀dẹ̀ olóyè ní ọ̀bẹ̀wẹ̀. Ẹ̀gbẹ́ ni ìṣe bàbá ebe ni gẹ́fì ẹ̀ lè pẹ́ẹ́sẹ̀ ni. Ó tọ̀ ọ́ náà dé bà hún gẹ́fì ẹ̀ ní. Búgbà ẹ̀fì ẹ̀ náà ìṣe ìgbìmọ̀ náà wọ̀ tapa. Ẹ̀rí sẹ̀rí máa bẹ́rí sẹ̀rí ẹ̀gọ́ rẹ̀ wà ní ọ̀kẹ́ kàmẹ́gbẹ́nẹ̀gbẹ́ fi ẹ̀ bí nira rẹ̀. Because ọ̀yẹ́ pé ọmọ ní ẹni nìyàn gẹ̀ yáwó. Ọ̀yẹ́ náà bí àwọn àti ìbọ̀tọ̀ ní ilẹ̀ bá mẹ́rin ní pàṣẹ rẹ̀ ọmọ náà máa bọ̀ wá ọmọ náà yẹ́ máa bọ̀ wá ọ̀rẹ́ ẹ̀wúkú tọ́kùn yẹn ẹ̀ pàṣẹ rẹ̀ ọmọ náà ti mọ̀ tẹ́lẹ̀ yìí inú kí náà wà nílẹ̀ bọ́sọ̀ dúkùn mẹ́. Gbẹ̀gíjú ẹ̀ ata lè nù ta lọ́ba ni. Bùgbà. Gbẹ̀ ata lè nù ta lọ́ba. Iṣẹ́ ènìyàn bí wọ́n wá mi iṣẹ́ ènìyàn ni. Era ọmọ akayọmọ. Ọmọ akayọmọ bí iṣẹ́ ènìyàn parí rẹ̀ ọmọ tètò ẹ̀ ní kẹ́lẹ́ lè ṣe ọmọ tí ẹgbẹ́ bá gbé ọwọ́ ní fiẹ́ bẹ̀ nìyẹn ìkẹrẹ wá gbẹ̀rẹ̀ ọ̀nyẹ̀nyẹ̀ ọmọ mi. Ẹ bú wà ya náà wọ̀ tapa. Ìyá yìí wẹ̀ ẹ̀ra wọ̀ rẹ̀ bọ̀ ni. Ọ̀rọ̀ ẹ̀wọ́ rẹ̀ bọ̀. Ẹ̀ra kì ọ mẹ́mẹ́. Ẹ bú wà gbẹ́nà ẹ̀rí tó kékeré wọ́n ìwà ìtọ́ náà nànà. Jẹ́ iṣẹ́ ọkọ̀ ọmọkùn yìí yà kí wọ́n máa rẹ̀ jẹ́ láti àyàrá gbọ́ wọ́n lè sẹ́ẹ̀ ní gẹ́gẹ́ ẹ̀yìn ẹ̀díẹ̀ gbà ẹ̀yìn ẹ̀rámẹ̀ náà ẹ̀yìn ọ̀tíẹ̀rámẹ̀ náà ti. Ọ̀nà ògì èmi náà kọ́. Mẹ̀ngà ká mi iṣẹ́ ènìyàn tẹ́lẹ̀ ọ̀wẹ̀ gbé láwa yà ká mẹ́wẹ́ ọ̀tẹ̀ mọ̀ bíọ̀ ẹ̀. Ọ̀tẹ̀ mọ̀ bíọ̀ yìí jẹ́ mẹ́kọ̀ ẹ̀ rè ẹ̀yẹ mẹ́yẹ ọtí mẹ́kọ̀ kẹ̀ bọ́dà dúkà lè díẹ̀ tẹ́wẹ́ ní kẹ́ ẹ̀. Ok. Rẹ́pùpọ̀ òkúnù asínà. Òkúnù asínà rẹ́pùpọ̀. Iṣẹ́ ìwà nànà anamí iṣẹ́ ìrẹ́nà mọ̀kórì òwà nànà. Wàá mú wádà ẹ̀ o. Wàá mú wádà ẹ̀ rẹ́pùpọ̀. Okoro wa gele pese re vivi je ni ken ya vivi ra ni ken pese ni rapo o ma no mo we nya ni ken ya ri orio ki re ni ya iya igbe no ni opo nu ga mu nya ya ni ken re vi ja ke mwere o gbo si ni yo to o kwa na o ga me baba ko tare enyo nya wa na ya ka mi ya ga ra bio e ugbo se gbo mo kí á tẹ́. Bẹ́ẹ̀ni ẹ̀ bọ́ díye kẹ́kẹ́ ẹ̀rẹ́ wẹ́ni tó fẹ́ pẹ́ nìyẹn. Dọ́ọ̀dọ̀. Jẹ́ ọbẹ̀ mi náà yẹ̀wò. Ẹjọ́ ọ̀nà kí wọ́n wà ní. Ọ̀nà ìlú gbé ajọ́ wà níyàwó. Ibi mi nìyà yẹ̀wò ẹ̀ ọ́gẹ́ dá mi ọkọ̀ tẹ̀mí nọ. Ọkọ̀ tún ẹ̀ nọ. Lára rẹ́pù wà wọ́n pa ẹ̀gbẹ́ à. Mẹ̀má wí. Wọ́n pa yẹn wà láwùrẹ́ sàlùbọ̀ ìníà bẹ́ẹ̀ náà ká tábà wẹ̀ ẹ̀rí ọ̀dọ̀ mú àbúgádọ̀ ọmọ ìmọ̀ ọmọ nàìjíríà. Ìjẹ́ ẹgbẹ̀rẹ̀ bọ́ ní. Ó ní náà wárí ẹ̀bà wẹ̀ bẹ́ẹ̀ náà ìgbà ẹ̀mẹ̀ wá dàí kankan. Ìmọ̀ nàìjíríà pa ọmọ mọ́. Agun àwọn ọ̀nà kan. Àtọ̀lé wọn kí adé fún àwọn rẹ́pù. Adùn owó mi ni ìwọ ọmọ àwọn. Rẹ́pù wà. Gbogbo àwọn àna gbogbo ẹ̀nà kan wọn. Ugwe mana ọ̀nà yọ̀bọ̀ bá tẹ́mú ẹ̀rá rẹ̀ hìá. Amata. Ugwe mana yọ̀bọ̀ bá tẹ́mú ẹ̀rá rẹ̀ hìá. Eru gbé. Lójà bẹ́ẹ̀ bọ̀ tún wẹ̀ ní sẹ́yìn. Iṣẹ́ ni ọ̀bọ̀pọ̀ ya ti ra mọ́rí ẹ̀ wò dúkùn lórí àmà. Ọ tẹ̀rọ àwàdí. Iṣẹ́ ni àkànnà. Yẹ́rẹ́ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ rà wàá mọ̀. Yebuwa. Yebuwa ro déèdù wà náà gbìmẹ̀ wà náà wọ́n gbogbo àná. Àgbìmẹ̀ bẹ́ẹ̀ yọ. Ọmọ náà ṣe ti tò bọ̀ mọ́ ọ̀fìrì. Yẹ́nà. Ọkẹ́ bò. Ọkẹ́ bò. Màmí ẹni yẹn. Lu ti lo sale body enu e. Era re bo ni we ya kan. O pe ade ti o re bo. Eno. O pe ade ti o re bo. Ma go nu ya gun.
Ruda when I get a binagene. He said, "Yeah, Mako." We are working. Can you go up your pocket? Why you are going to be sacred? Me and I can be a song. Nick go up your pocket. What no miss of this sacred? You are your crib. Oh, I be more honest. This said, "Yeah, the other it was here. And the other one, what the one already take our be out. What can I say? He said, "Yeah." He said, "No, always on via Yaupa. And we're Buaka, Oma, okay, was again. He called Waya. There will no one where bad book we have what can have here. Then the Indian went on the maybe make me. Maybe Now, what you been? Me, however, no cook, will be a man. Said another day, my tatabo. What do I your mamma? Now, what you been? Where you have your game, Bene. Catamo, but you have your game, where can you have your game? He said, "You will be any. On Yamana, on Yan, do a come another your hour, so when I give you. Oh, I can be your give me as a yore. Even like a carry love yaji. Huh? Or remember this sort of. Who are quality and I am being. Yeah, quality now more money. Why you? How wet? Sabua. Oh. Why you up here? Come here, go to boy. Very sad here. Where in with Benny? Where your day of my day? Any head of Benny had no more. Remember me because. Yeah. Sabua. No, this area when not your pack. I got so about corner you let it take. I let it take me, Megan, okay? Maybe we break or Rabu, what do this area when not your pack when I am Yadario? Yeah. Rabu, on any matter. On any hammer, then I will via bene. If you're via bene, Ubuvione. A man feel Panyari be winning. And to wait to Tananya. Will your Pia Yakebe? Ubumake and all Larivo. I work I know your pack. Does it not your pack? He got 10 young after Boria. I see I make big binary. But we don't make big binary, maybe make big binary. And you know, maybe make big binary. Oh, we are your down. Rebuwa. But I mean, I want well no idea. I mean, we're that day. Dejo. I said, we are them and me tell the other day. Oh, and then also work by worry. No bag because I said, you keep me what the work by worry no bag because see me at your. See me at your more you remember. No say no body of piano. Oh, couldn't worry, Babrania. Two are you so. Everything made your wife. They told me Ebuwa Rowa. Ebuwa na Rowa Banya. Your packing. Oh, now you're seeing me. Ebuwa, we are home. And then other day, Ebuwa. Every one is it's your well not if you walk. And I buy one whatever. Remember where Ebuwa no we make, and we are more that will work as anyway. And then also, every couple of you were. Me ma no we do mu. Me ma no do me mu. Na the weapon. Le kuemu. Ato mo bia kegbe na nya rudo iseri no bia mimi. Rudo iseri no bia mimi we gbe. Ruda we na mo bia kegbe na nya. Obe nya egbe ekenu we na iwo na. Oge wo aruga. Wa ya mo kegbe mu ka ma bai. Ta so ti doju me mu weri o. Ati doju mu weri o. Awa mo gbe ya. Me ni yen ka mi me na we game no ri o. Me be amegbe ko. Afanyare o me gbe ko ni. Nia ize lopiana na die eja demi ona ikende yo na fiva na wo ekomune ya be sawo le do ya ma yo ikende yo na fiva ana fiva rebuwa dede no afo be ni ulake me gbe ulake zogbe rebuwa de tu wa vie be ni na dere amiena e toni amiena ivie ise ni o pa ti le ki yeke ti o ni keyare we ni vie be ne e ti le yeke ti o egbe ni keyare we ni me vie be ne egbe ga no me be etu e na nwada ko na do no me bia we be bia kata me o ma we wa dai we wa na yari ri ya gbagi ne ugwe ma gwa o e de ni se eri ari wo no na kene ya yi la wa vie be ni vione ni mege wa o na gbele be bero gbalo mu won bo o ga dan mo ya dame bo sunu egbe me ga do no man wa wo eje ebe na vione me dai na la wa ya vione egbe ido neme
me ya no ruda. Where you have Say your- your were no. What of your in Oh, were no e ogberu gbe. me we attack the ade me fie be ni ware ni. Iye mi no ati u. Me fie be ni ware ni. Iye mi no ati u. Uda me gugwe e de no ade kemero me mana rowa u fie be ne. E government we hi. E government e uki. No like ezo. O manya mu ekegbe o. E mo no se were yiri ye kwa we. Ani maka we. Ye kwa we. Ge wanya. Ya pia kegbe. Ama ife pari gbiwe. Ni we bege na ni. E be gbina ni bu ye gbe me ogbe. Aye gbe me ogbe. Wa bo we gbere age ni eniyan be rojo. Be alawo de na la dia ya mi mi la dia wo. We. O ma wo do nu o me.